sí mi lẹ́nu ó buyọ̀ sí dọ̀tí. Níbi tí wọ́n lọ ń bí báyìí àwọn àti prophetess tí wọ́n jẹ́ PA wọ́n lọ sí program kan lórí òkè kan. Bó ṣe wá lọ kò sáyè mọ́ nínú ilé, àwọn méjèèjì wá jókòó sí orí àpáta. Meanwhile máa yẹn ti ń tẹ̀ láti fẹ́ prophetess ò gbà á ti gbọ́ nínú ara Olúwa. So máa yìí wá rí àwọn níbi tí àwọn jókòó pé ẹ wọlé nígbà kò sáyè mọ́ ní inú ilé. The next thing tó yà wọ́n lẹ́nu jù tí màá yìí lọ sọnù lé pé ẹ̀mí Ọlọ́run ní pé káwọn ọmọ ọbọ lórí ẹ̀. Lórí gbogbo ẹ̀yin tẹ́ wà nulẹ̀ ẹ̀mí Ọlọ́run ní ká mọ̀ lọ sórí àpáta ká lọ gbàdúrà. Kí ni ibẹ̀ yẹn ló wà important jù sí gbogbo àwọn arrangement ti bí yẹn mi ì rí. Now gbogbo ẹ̀yin tẹ́ máa lẹ́ẹ̀ lọ sí orí òkè káàkiri. Kí la lè ṣe náà láti gbà yín sílẹ̀ lọ́wọ́ wàhálà tẹ́lẹ́dùà ò fi yín sí tó pé fúnra yín lẹ̀ ń wá wàkúwà tí ó sọ. Ẹ̀yin kò lórí òkè ṣùgbọ́n lórí wàhálà àwọn tó wà lórí TikTok yìí especially ẹ̀yin tẹ́ wà ń diaspora kí la lè ṣe láti gbà yín lẹ̀. Ẹ máa notice wípé mo ṣe fídíò kan fún bọ̀bọ̀ kan ní àná. Ó ní kémi wá be careful pé èmi ń sọ̀rọ̀ sí àwọn bàbá àwọn nínú Olúwa. Lóòótọ́ mo ti sọ pé ní 2025 pé ẹ mọ̀ pé wọ́n ní ojúbọ̀rọ̀ kan léèyàn àfi gbọmọ lọ́wọ́ èkùrọ́ pé a máa ṣe díẹ̀díẹ̀. Unfortunately bọ̀bọ̀ ìwọ ọ̀ká mọ́lẹ̀ ló jẹ́ kí n gbére bí mo gbére yìí. Ǹjẹ́ believe pé bọ̀bọ̀ yẹn tún padà wá bá mi nínú inbox mi ṣá. Ó sọ fẹ́ mi pé mi ò bá lọ yọ fídíò yẹn pé èmi àárín nǹkan tójú tèmi máa rí nígbà tí mo wá tẹ̀ lọ farabalẹ̀ wo profile ẹ̀ mo wá rí wípé pásítọ̀ lòun náà ní UK. Mo wá ń wá àdírẹ́sì ẹ̀ so that bóyá wọn kan lọ bá mi visit ẹ̀ wọ́n lọ bá mi tẹ̀ ẹ́ pé kó jọ nítorí Ọlọ́run kó mọ̀ bínú pé mi níyà àti bàbá o kó jọ o èmi nìkan. Àwọn bàbá tẹ̀ ń sọ yìí in the first place ta ló da òróró sáwọn CAC pastor kéékèèké lórí? Kí ni àwọn pastor kéékèèké yìí kí ni wọ́n rí lọ́wọ́ àwọn bàbá tó wà lókè yìí tó ṣe fún wọn ní ìgboyà pé àwọn náà lè ṣe ń táwọn ń ṣe? Ẹ jẹ́ ká jọ mọ́ béèrè lọ́wọ́ ara wa. I will send his profile. I will mo ti screenshot ẹ kó má di kó máa block mi. Mo máa send the profile ẹ àti nǹkan tó sọ tó fi threaten mi màá fi sórí social media. Kí ni nǹkan tí àwọn torí tí n bá lọ́mọkùnrin sìn ọ́ ìfúnná ọmọbìnrin ǹjẹ́ mọ̀ wípé tí ọmọ yẹn bá mu sìgá for example ẹ̀rọ á máa bà á wípé kí dáàdì máa rí sìgá ẹ̀ lọ́wọ́ òun pé torí dáàdì ò kí mu sìgá o ṣùgbọ́n ìgboyà yẹn máa kúrò tó bá ṣe pé mi tí mo jẹ́ bàbá ẹ̀ mò ń mu sìgá. Ọ̀rọ̀ ti wá dé pé a fẹ́ ṣùgbọ́n ìkí fúrọ̀lá gbogbo ẹ̀yin àgbààgbà ní CAC pátá gbogbo ẹ̀yin alága pátápátá ní CAC torí ọ̀rọ̀ dami la fi bẹ̀rẹ̀ ní ìfẹ́ deviate. Ẹ jọ̀ọ́ torí Elédùmarè ǹjẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe lẹ̀ ń ṣe yálà nípasẹ̀ association tó yẹ kó máa wà láàrin ọkùnrin àti obìnrin. Iná ti jó lórí kókó ṣùgbọ́n torí àwọn ẹbí àti ará wa tó sì wà nínú ìgbèkùn wọn
ó yẹ ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè. Ẹ lè DM mi tẹ́ ẹ bá gẹ́ẹ̀tì nọ́mbà yẹn, bọ́ máa pè lẹ́ẹ̀kan sí +2348092906250. ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá gẹ́ẹ̀tì nọ́mbà yẹn. ǹjẹ́ bójú CAC ǹjẹ́ bójú ṣe rí lọ́jà rèé tá a fi ń jobi lọ́jà Ẹdẹ? ṣé a gbọ́ mẹ́sẹ̀gì zìrì nígbà tá a kéré ni? amẹ́rí ọ̀fìn mi mọ̀ bóyá ẹ̀yin kan rántí pé ńgbà yẹn nìbàdàn tí wọ́n bá ṣe Sunday kìíní tán lórí rédíò, olórin kan tán máa fi ń kásẹ̀ lẹ́ǹgbà yẹn. gbogbo ìgbà tí mò ń sọ yìí ni ọmọlára orímọlájẹ ló máa ń ṣe straight from the heart. brain mi yìí sì ń ṣiṣẹ́ o. I could start dreaming but it never ends. I've been dreaming straight from the heart. ṣé ẹ rántí ọmọlára orímọlájẹ láyé ìgbà yẹn? sísá Yorùbá mi, ẹjọ́ nítorí Ọlọ́run táwọn àgbàlagbà bá ń sọ̀rọ̀ ẹ máa gbẹnu dákẹ́, ẹjọ́ the fact pé à ń lo tie and dye fún irun wa kò jẹ́ ká jẹ́ àkínjọ ṣe ṣàwáwù. ẹjọ́ nítorí Ọlọ́run ẹ máa gbẹnu dákẹ́. ṣe gbọ́? ẹ̀yin mélòó lẹ rántí tó bá ti wá parí Sunday program yẹn, orin kan ní bcs máa ń lò. bàbá mi lọ́lọ́kọ tí wàá kọ rẹ̀, ó ti mọ̀ pé mo wà nínú ọkọ̀, má ṣe jẹ́jẹ́ máa wà mí lọ bàbá mi, má ṣe jẹ́ kọ́kọ́ yìí wọgbó bàbá mi, má ṣe jẹ́ kọ́kọ́ yìí dànù. thank you bàbá mi, sinmi délé ọlọ́kọ̀ yìí o. olùjọ mi ẹ lè gbọ́ mẹ́sẹ̀gì ńgbà yẹn kẹ́ ẹ mọ́ ní ìfẹ́ ọmọlàkejì. How did we get it wrong is my question today. How did we get it so wrong to the point that ibi tó yẹ ká ti máa rí ìdùnnú àti àlàáfíà? Thank you so much Navia Shedin, ẹ gba orúkọ yẹn. ibi tó yẹ kí ìdùnnú ti máa ṣàn wá síta, ibi tó yẹ kí ìfọ̀kànbalẹ̀ ti máa dé bá àwọn ọmọ aráyé, ó wá jẹ́ ibẹ̀ gangan ní orísun ìbànújẹ́ àwọn èèyàn lénìí. kẹ́tì mọ̀ pé in all fairness to Christianity, we might have found out that Christianity is all fictions, Islam is all fictions. But ẹ dúró náà, ẹ má jẹ́ ká gbàgbé ibi tá a ti bẹ̀rẹ̀. I will keep saying it. Alhaji Azeez Rabiu, Alhaji ìkejì ẹni kan rántí orúbí bí Isiaka níbí kan ni. They taught my generation, they taught us humanity and love as against Quranic recitations. gbogbo ìgbà yẹn tí n bá rántí mo ti sọ fọ́lọ́run rí pé ìwọ náà tó bá dẹ̀ fún mi ní 10 years irú life ta live ń gbà yẹn, kó má lọ 10 years yẹn tán kó tiẹ̀ wá mẹ́mìí mi lọ, mi mind it is worth much more than another 30, 40, 50 years on this planet Earth. gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi nulẹ̀ understanding tí mò ń sọ kì í ṣe gbogbo ìgbà tí ọmọ wa sisters wa máa lọ ṣeré lé neighbor tóbi a máa wá rò wípé wọ́n má lè fọmọ kọwọ́ bọ ọmọ yẹn lábẹ́, wọ́n má lè máa ṣe kinní kan. It wasn't like that. It wasn't. Enough fairness to àwọn tó kọ́kọ́ gbé Christianity tó kọ́kọ́ gbà tí wọ́n spread there in the process of Ayọ̀ Babalọ́lá, in the persons of Mercy Orimolade, in the person of Baba Oshofa. A máa ṣe pé kò sí ọ̀rọ̀ ayé ń gbà yẹn ni.
a ṣáà ń gbọ́ mẹ́sẹ̀gì tá a máa gbọ́ tọ́jọ́ Sunday nìkan tá a dẹ̀ máa lọ church, mẹ́sẹ̀gì tá a máa gbọ́ tó gbé tó bá sì fi disjọ Friday, you cannot kill an earthworm. Despite the fact that àtọmọ kékeré ẹ mọ̀ pé tá a bá da iyọ̀ sí ekòló lára ń gbà yẹn bó ṣe máa wíkù tó máa wà nínú ìrora because of hydroskeleton tí wọ́n ní. Hydroskeletal system tí wọ́n ní, that the salt due to what they call osmosis and diffusion. ẹ̀yin mélòó lẹ rántí tọ́pìkì yẹn? Movement of concentration of guinea corn from lower concentration, movement of water molecules from lower concentration to higher concentration. Torí message tá a máa gbọ́ níjọ́ Sunday ńgbà yẹn a lè dá iyọ̀ sẹ́kò ló lára. Finally, àwọn tá à ń gbá bọ̀ ńgbà yẹn, àwọn tá à ń gbá bọ̀, you would rather leave your opponent to score rather than attacking the person in a wrong way. Gbogbo ẹ̀yin pastors tẹ̀ ń gbọ́ mi nínú lélẹ̀ ní Awikoko ò bá níjà, Awikoko ń fẹ́ humanity and love as against Bible verses. Gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń gbọ́ wa lẹ́ni, Awikoko is not your enemy, your own wickedness is your own enemy. Àdàgbà mọ́ àwọn àfáà náà. Tí ọ̀rẹ́ wa bá fẹ́ pa kòkòrò lórí dúdú ńgbà náà lọ́hùn-ún, kábíyèsí títóbi rẹ̀ tẹjọ́ rìn lọ báyìí tó wá fẹ́ pa kòkòrò yẹn. Apart from the fact that back then we didn't know the importance, economical importance of such insects to agriculture, that naturally they help to burrow the soil for easy penetration of the root plant, the root of the plants, which is called positive geotropism, because the root will always grow towards it and away and turn direction and go to another place. Right? If I'm saying right, tropism in biology. At the end of the day, ọ̀rẹ́ wa máa fẹ́ pa kòkòrò yẹn, a máa wá tì dànù. Nígbà kòkòrò tí ìwọ ò lè dá, Ọlọ́run rẹ nìkan ló lè dá, má ṣe pa. Where are those messages? I am missing them. I am missing those messages that gave us sanity. Unfortunately, generation wa ló support nǹkan táwọn bàbá Jẹ́bóyè gbéwà ẹgbà mí. Àwọn tó súnmọ́ mi mọ̀. Ibi tá a délé ni compared to ibi tá a ti ń bọ̀. Ẹ wo nǹkan tá a ṣe fáwọn ọmọ wa lénìí. Look at how hopeless our children are today. Generation wa tó gbọ́ orin common orin tó ṣayé wa láǹfààní. Generation wa tó gbọ́ orin tó ipa ní girlfriend ńgbà yẹn kò tiẹ̀ kí cross mind wa pé a tiẹ̀ ń fò okó òsì okó bá ń bára wa sùn òsì lọ́rọ̀ wa. I'm telling you. Ṣé pé mo rántí bẹ̀rẹ̀ tó bá serve oúnjẹ tó nulẹ̀, it will be of interest pé mo kọ́kọ́ fẹ́ lọ gbóúnjẹ fún crush mi náà kó jẹun. Mi mọ̀ bóyá Bọ́lájí kí lorúkọ ẹ̀ náà, mi mọ̀ bóyá ó ti jẹun. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lẹ́nìí tẹ́ ẹ jẹ́ pásítọ̀, tí ẹ bá ní conscience, tẹ́ ẹ dẹ̀ jágbàlagbà tẹ́ ẹ ní conscience, you will not have any problem shutting down your churches. Let everybody go and look for job, or you just maintain love and humanity. How did we get here? Our children they are just hopeless.
wọ́n wá ń wọ́ndà káàkiri bí aláìléèyàn. A dẹ̀ ní churches káàkiri, a ní mosque káàkiri, àwa ń jàjà ẹ̀sìn. This one is superior. Jésù kọ́ lọ́nà òtítọ́. Muhammed sọ báyìí, nǹkan báyìí ni Ifá sọ. Gbogbo àwa tá a dẹ̀ ń sọ, gbogbo àwa tá a ń ṣe ìjà ẹ̀sìn rádaràda, ìfẹ́ ò sí lọ́kàn wa mọ́. I don't know about you, but I miss those days. Those days that there was sanity. Those days that even as students, there was no unhealthy competition. Bí mo ṣe ń gòkè, àwọn ọ̀rẹ́ mi gbọ́dọ̀ gòkè ni. Bí mo ṣe ń dàgbà sókè, àwọn ọ̀rẹ́ mi gbọ́dọ̀ máa dàgbà ni. I can get few numbers of my secondary school mates. I can give them to you if you come in my inbox. Mo fẹ́ mọ̀rú láìfù tí Bọ̀bọ̀ Rótìmí live when he was in Sango High School. You will hear it. I was about the youngest, but ìwọ̀n bá tó lọ fún mi, I will never hide it. And because of my sacrifices then, there was a lady, Tony Johnson. She's married to the happily married. Ilé òun àtọkọ ẹ̀ lọ́yọ̀ọ́, ó wà lára ilé táwọn celebrities yìí máa ń lò fún movie. She was so much in love with me then. For some reason, I just hated this girl. I just hated her for no reason. Ìjọ tí mo máa pàdé Aláàjì tí ọ̀rẹ́ mi yẹn fẹ́, he told me something that made me cry. Ń gbé ṣé mo mọ̀ pé èmi ni mo jẹ́ kí ìyàwó òun kàwé ṣá. Onílọ́nà wo pé the way you were always teaching them after classes, after regular school hours, mo tún máa bọ́ sójú board. Gbogbo ìgbà yẹn mo máa gbé àga ni tí máa gun àga máa kọ nǹkan sójú board. Where did this selfishness come from today into our midst? And the most unheard wickedness from the same altar. How many pastors do I have their stories? Ṣé pé mo kàn ń gbàdúrà wípé káwọn èèyàn ṣe kí ni kí wọ́n ju ìbẹ̀rù sẹ́gbẹ̀ẹ́ kan. If there's going to be hope for our children again, gẹ́gẹ́ bí abiyamọ gidi, gẹ́gẹ́ bí bàbá gidi, whatever will happen will happen. I have to say the truth. I have to call this man out. Let everybody go back to their homes. The messages from the altars then, they were meaningful. Please listen to this. The messages from our altars then, they had meanings. Because láti ilé wa gan àti ń kẹ́sọ̀rọ̀ òde. You will never even embarrass my own elder sister. Nígbà tá a kéré, mi lè dẹ́mú màá lẹ̀ lókùúta. Máa ta ẹ̀ catapult. Tó bá jágbàlagbà máa dì mẹ́mẹ́ máa gé ẹ jẹ tó máa mọ̀ pé nǹkan tó ṣe ò dáa. Unfortunately today, if our siblings tá a nífẹ̀ẹ́ as a result of evil messages from the altar, tí àwọn victims, àwọn family members wọn yẹn bá fall victim, we don't care. You will never understand why I am so agitated against the likes of Baba Adeboye, Oyedepo Kumuyi. Not against their persons, but against the evil tí wọ́n ti ṣe fún generation yìí. And there is no word that can adequately describe the damage they have done. And the question today is, ǹjẹ́ ọ̀run tó
wà lókè ètò aṣọ́gbẹ to reverse the evil they have done? My answer is yes. But the question is, are we ready to do the needful? If not for anything, because of our children, because of the coming generation, are we ready to do the needful? Are we ready to become less selfish? Are we ready to say that even though I'm blessed under this ministry is wicked because of the messages this man says, I am out of it? Are we ready to start encouraging one another as husband and wife? Nínú ilé, are we ready to tell our children that we are sorry, we have failed them? Generation wa ló gbọ́ ìyá mi ṣóun rere tìrẹ á dára o, bàbá mi ṣóun rere tìrẹ á dára o, bọ́mọdé bá hùwà burúkú wọ́n ní ìyá rẹ̀ ló kọ́, tọmọdé bá hùwà burúkú wọ́n ní bàbá rẹ̀ ló kọ́, ìyá mi fọ̀nà tó dá hàn mí láàyè, bàbá mi fìwà tó dá hàn mí láàyè, ẹ̀yin ni Ọlọ́run kejì mi láàyè, ìyá mi ṣó. Àwọn generation wa ló gbọ́ orin yìí. Generation wa ló gbọ́ orin Fúnmi Adams every 1st of October. Nigeria, my beloved country, working together is a key. Nigeria, my beloved country, our future is you and me. Inú orin yẹn náà ti list gbogbo resources ti Nigeria nígbà ni. Unfortunately today, orin wo làwọn ọmọ wa ń gbọ́ lénìí? Orin wo là ń gbọ́ lénìí? Our children, when they bring some things home, they are waiting for a father, for a mother to at least ask them, where did you get this? A generation where someone like Portable is singing in a select church, where Flavor is singing a Redeemed church, where Wasiu Ayinde is singing in select church. It is tiring. There is no hope for these children except we rise up and become less selfish. As parents, we are so selfish, we are so self-centered, and we do not deserve these children. And their tears will ask us as a people. Ẹkún kọ̀ọ̀kan àwọn ọmọ yẹn, ẹkún ọmọ tó ti wà ní sẹ́ẹ̀lì lẹ́ni tí ò sí bàbá àti ìyá tó máa dúró fún. Ẹkún ọmọ tí àwọn ọkùnrin ń bá sùn ẹni àwọn ọmọ kékeré yẹn tí ò sí bàbá àti ìyá tó máa dìde fún wọn. No children are wasting away in fear, in so many problems. Look at us today. We go to church, we pray 5 times a day. Our children are in fear, they are in pains. Nobody to look at their faces. Àwọn kówó Fádébóyè and support àwọn Ezekiah and co. A máa bára wa jà lórí social media because of these mad people. And we cannot defend our own children. It's so sad. We cannot defend them. Go to prisons, go and see those young boys. They don't care what happens to them. Some even prefer to die. Death is not coming yet. And look at us in churches, look at us in mosque, look at us in Ile Fakakiri, Kilangwakakiri. What are we looking for? I decide to stand up and become voice for them today. If we have parents that will stand up, I say enough is enough of this damage.
Baba Deboye knows ìka mọ̀ pé ká lòun ó kàn wẹ́ tó máa sọ fún ni. Who is there to rise up and tell Baba Deboye you have done enough damage? Olukoya knows there is a wicked being. Oyedepo knows very well there is a wicked being. Kumiji knows how many lives he has destroyed. But who is going to tell them without sentiments? Who is going to lock their shirt and say, rather than joining forces with us? You support them, you say, do not touch the anointing. And our children, you may say, Rotimi, your children are not part of them. Tó bá ṣe pé kan lára àwọn ọmọ yẹn ló máa di doctor lọ́la tó máa invent tó máa save ọmọ tèmi ńkọ́. Are you thinking outside the box? Are you all thinking outside the box? Rotimi, no. One girl, you can speak. Sorry. It's your passion. We appreciate your passion for Rotimi. It's really so crazy. It's somebody who can think deep. Only more the pain and the madness these so-called pharaohs have done and the damages they've done to the society. Is èèyàn tó bá ní inú tó ronú jinlẹ̀ ló mọ̀ pé àwọn people yìí ti báyé jẹ́, even ju àwọn politicians tá à ń sọ yìí lọ, wọ́n ti destroy destiny, wọ́n ti báyé jẹ́, wọ́n ti bàlú jẹ́, wọ́n ti bọ oko jẹ́, wọ́n ti bọ̀nà jẹ́, wọ́n ti bá mentality and the psyche of a whole lot of generation has been destroyed by these so-called men, crazy pharaoh, crazy men, God of men, not men of God. They are not men of God. They are God of men. They've destroyed the society. They've destroyed even unborn generation gone, because our generation tó wà lábẹ́ wọn yìí, the same mentality don't imbibe, don't call one, or don't were under these men for donkey years, are the same mentality they're gonna pass on to our ọmọ tó ń bá bí. Is so sad. Me or more, I don't know, really. Sometimes, I get, at some point, I get confused that how can all this that's been done undone? But fortunately, we can only do that which we can go to the extent that we can. But Ọlọ́run náà á tún raise àwọn èèyàn. Ó máa raise àwọn èèyàn, á máa ṣe tí wọ́n bá tí a bá lè ṣe. But we're not gonna relent and keep quiet. And thank God, a whole lot of people too are already jumping on the train and riding on this mission. Yes. And I pray more people will come to the light of the day and see that there is no spirit of God in this men pharaoh. There's no spirit of God in them. One near me alone kokoninu. Ẹ̀mí ara àti ìfẹ́ ara wọn, ìfẹ́ ara wọn nìkan náà ní. Wọn ní ìfẹ́ anybody, even ọmọ tó bí gan tó bá possible gan tó bá, see when the couple come to the shop, they're gonna sacrifice our ọmọ wọn, no matter if that is one of the conditions no matter for one, whatever society they belong to. So these people, they don't have the passion of anybody in their hearts. It's just about them. It's all about them. Those days that you spoke about, we can never go back to those days. You can never come again. That's the unfortunate reality that one thing. Oh, was so unfortunate, but then it is what it is. And then carry on don't share bajay for me. The reason taking it to share lot on lon ni pé carry àwọn àgbààgbà tó wà lókè. Àwọn ló fi iṣẹ́ bajay ilé àwọn people yìí lọ́wọ́. That is why when we shout, when we talk, that's why you don't see them to condemn them. You don't see them come out. Kò sí lè tó jáde rí. Ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ ní Redeem. Níbo ọ̀pọ̀ tó ń groom àwọn ọmọ. Did you see Baba come out? Because àwọn tó dẹ̀ ń ṣe yìí náà, wọ́n ti mọ̀ pé àwọn àgbàlagbà yìí wọn ò lè jáde because ọwọ́ wọn làwọn ti bá. So wọ́n mọ̀ pé àwọn yẹn gan ò ní guts
wọn ò lè challenge àwọn wọn lọ ṣe ń ṣe gbogbo kinní tó ń ṣe yìí. And it's just unfortunate that we find ourselves in this situation. Osheri, Oban ni kò tí bàjẹ́. Like you always say, let's start from the place of love for ourselves. Let's start to see ourselves as human beings, as equal. Ọlọ́run ló dá gbogbo wa. I tell people, mo máa ń sọ kinní kan fáwọn èèyàn, the only thing tá fi yàtọ̀, tá fi equal ni pé a ní ìkan jura wa lọ. Òjò lọ lọ́jọ́ orí, pé bóyá o ti ní nílé mi ò tí nílé, o ti ní mọ́tò mi ò tí ní mọ́tò. But apart from all those things, when you look at yourself, bẹ́ẹ̀ ni tọ́lọ́run dá, ìkankan náà ni gbogbo wa. So the moment tá a bá ṣe ẹ̀bẹ̀ ríra wa náà pé ìkankan náà ni gbogbo wa, tá à ń nífẹ̀ẹ́ ara wa, then this thing tá à ń pariwo yìí, ó máa work. Ẹ yé jẹ́ kí àwọn olùṣọ́, àwọn pásítọ̀, àwọn gbogbo, ẹ yé jẹ́ kó máa tàn wá mọ́. Because even this Bible gan tá à ń kà yìí gan sef, it's just that like you always say, most Christians go ń ka Bible. Because if really tẹ́ bá ń kà á gan, àwọn nǹkan kan wà níbẹ̀ tó jẹ́ pé common sense yẹn igun àti rí. Ámbẹ̀lẹ̀ tàbí tó bá kà á, ọgbọ́n orí ẹ̀ náà jẹ́ kó sọ àwọn nǹkan kan fún ẹ. It's not everything tó bá ń sọ fún wa náà ni ká máa gbà náà, hook, line and sinker. Láti kò ń ṣe pópò nínú ẹ̀. Yóò náà gbé yẹ̀wò náà. Ẹ jẹ́ ká máa gbé nǹkan yẹ̀wò, ẹ jẹ́ káwa náà ká máa wò ó ká tó ẹ̀ tó sọ pé àkíní nǹkan sọ yìí o. Mo ti gbà wọlé. It's not everything la máa gbà. Then ká nífẹ̀ẹ́ ara wa. Ìwọ sọ pé kíyàn wá máa jíṣẹ́ fún ẹ pé èèyàn kan ló ń ṣe yí ẹ ló ń ṣe àbúrò ẹ ló ń ṣe tó ṣe kíní kan. Ìfẹ́ ilé ẹbí ti dàrú náà. Ẹbí ti dàrú. And àwọn nǹkan tó dẹ̀ ń play on nìyẹn. Òun ló ń jẹ́ kí kíní kó máa fẹ̀ lójú sí. Because wọ́n ti mọ̀ pé àwa èèyàn, especially àwa dúdú yìí, wọ́n ti so indoctrinate wa tó jẹ́ pé bíi pé kọ́ máa ṣèyàn yẹn ṣáà ni, ogún wà yẹn ṣáà ni. Ogún wà yẹn ṣáà ni. Òun náà la máa fi máa wò pé àbí ẹ̀yà mi ló ṣe bí ẹ̀wọ̀ ẹ̀ bá kàn wá ní bóyá òun ni. Ẹ̀gbọ́n ẹ̀wọ̀ ẹ̀ bá kàn wá ní bóyá òun ni. Why don't you just have a plain heart towards everybody? Kọ́lọ́hún Elédùmarè àríwá bẹ̀rẹ̀ sí ń fi ìwà ẹ kó máa fi dá ẹ lẹ́jọ́. Because àwọn Yorùbá máa ń sọ pé a ní èpè máa ń ròkò tó jà. Because kíyàn tó ṣe nǹkan burúkú fún ẹ náà. Òun náà rò burúkú tó fẹ́ ṣẹlẹ̀ gbọ́n kọ́kọ́ wò náà kó tó wá ṣẹlẹ̀. Mi ò ní kò sí àwọn ẹlẹ́mìí burúkú but then ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò. Ìyẹn ni kókó. Ẹ jẹ́ ká ríra wa sí ẹlẹ́ran ara èèyàn náà bíi tiẹ̀ ni. Eléyìí tí wàá lọ máa fi kó wú ẹ pé bóyá ni wọ́n sọ táìsì ní church. Ará ilé ẹ ní èbú ẹ tí òrò oúnjẹ jẹ lọ ra oúnjẹ fún wọn. Ẹyẹ máa jẹ́ ká máa tọra wa. Onírú àwọn Dámilọ́lá àbí kí ló porúkọ ẹ̀ yìí, onírú wọn yìí ṣe ń gbòòrò sí. Because ó ti mọ̀ pé àwọn tó wà níwájú àwọn bàbá yìí wọn ò lè bóun wí. Wọn ò lè bá wí. Because ìbàjẹ́ secret àwọn bàbá yẹn wà lọ́wọ́ àwọn younger guys yìí. Wọ́n lọ́ ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Because if you even look at all the things tó máa ń ṣẹlẹ̀ ní rìndìn yẹn ti mọ̀. Àwọn guys tó jẹ́ younger pastors yìí wọ́n dí àwọn bàbá yẹn with all the things that they are doing because they know that they can't talk because they already have their secrets with them. So jẹ́ káwọn náà wá fúnra wa ní brain. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, I'm very very weak concerning everything I've been hearing from here and there concerning this issue, this same issue. Nǹkan tó fi lè mú kí àwọn èèyàn jáde, it's really getting out of hands. Even there are some people that really want to DM Rotimi. There's no guy tó ń bá mi sọ̀rọ̀ lórí messenger pé òun máa ń rí mi tí máa ń follow up pé so many things are happening out there that we don't know. And which is the truth? Mo ka message kan nínú bíbá yìí sí. There is a person tó sọ wípé àwọn interpreter yẹn pé àwọn pastors yẹn máa ń bá wọn sùn, ó máa ń bá wọn ṣe rubbish gan. And which is the truth?
kò sí wrong there. When you look at them, you see it in their face right there. And bí ọ̀rọ̀ tí àwọn ọmọ wa ṣe sọ tán sí, these people know what they are doing. They know what they are doing. And kì í ṣe pé wọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀. Everybody, they can't come out because of àwọn tó jẹ́ ọ̀gá yẹn gan. They knew everything. Àwọn ẹṣin yẹn ń tẹ̀lé. Òun ló fà dé pé most of them they can't come out. Mo kàn ní láti back there up me because I feel so bad about everything tonight. And I feel sorry about everything because of pé mo wò pé àwọn èèyàn dẹ̀ jáde wọ́n dẹ̀ ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí pásítọ̀ ti dè wọ́n lẹ̀ nípa ìbálòpọ̀ tí wọ́n dẹ̀ ti rí ìtúsílẹ̀ di time and ṣe ń sọ yìí. Which is àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ìbànújẹ́ tó dẹ̀ ṣe táwọn mẹ́bà dẹ̀ àwọn kò sọ pé wọ́n yàn gan wọ́n rí ìbò tí wọ́n lè sọ síta kó má bàa ṣe kíni kó má bàa ṣe wọ́n ní jàǹbá. But few people coming out to say the truth, to testify to whatever they are doing, and which is the truth. Àwọn yóò give wọ́n fi evidence yẹn wọ̀n ẹ̀gẹ̀ rí evidence yẹn. Wọ́n gbogbo nǹkan tí wọ́n máa ń sọ lórí voicemail yẹn wọ́n máa ń sọ wípé ìgbà tó kọ òun kú tó lè ti mọ̀ pé àwọn ọmọ yẹn ti wà ní Amẹ́ríkà ní Canada ló ṣe fẹ́ kọ́ mi láti ṣe kíni láti rẹ́ẹ̀kì wọ́n máa rẹ́ẹ̀kì ẹni tó yẹ kó wọ́n máa yàn já kò járe ẹni wọ́n máa rẹ́ẹ̀kì wọ́n máa yẹn and that's gone and that's forever. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ gidigidi àwọn èèyàn in fact wọ́n máa ń sọ fún àwọn èèyàn mi ní you have to liberate yourself. You people have to withdraw. If you don't withdraw you will be the same. I'm telling people àwọn èèyàn tó ti join kíni through me. Yes, and they're watching me like this. They are hearing, they can listen to me. I tag so many people on this line, on this platform, to listen, for them to listen and learn. And I'm thanking God that like àwọn èèyàn náà wọ́n ti rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ and they are ready to withdraw and they are ready to liberate themselves. Kúrò nínú bondage tí wọ́n fi àwọn èèyàn sí. Yes, sir. I felt so bad when you were about to cry. I felt it, and I'm so sorry about that because this is women's. We have to feel for ourselves. What of àwọn ọmọ wa tó ń jáde, àwọn ọmọ wa tó ṣẹ̀ṣẹ̀ dìde, irú àwọn ọmọ wa tó ń jáde ní school, irú àwọn ọmọ wa tó ṣẹ̀ṣẹ̀ ń ṣetán, ipò wo la fẹ́ fi wọ́n sí, ipò náà fẹ́ wà, nígbà tó bá ti gba gbogbo nǹkan jẹ́. My son tell me, mommy, ẹ ṣì lọ sí ẹ ṣì wà lórí pé kíní mo ní èmi náà ti sọ fún yín I'm training them and I'm letting them to know all these things because àwọn gan wọ́n gbọ́ mi báyìí wọ́n realize that yes, this is the truth. They are listening to it and they can learn from them. Inú mi á dùn tí gbogbo nǹkan tá à ń ṣe yìí tọ́nà bá lè jẹ́ kí àwọn èèyàn kan mú the right thing to do at the right time. And it's going to be perfect. Thank you, sir. Ọlọ́run akúkú máa ràn wá lọ́wọ́ ẹ kú iṣẹ́ tẹ̀ ń ṣe and Ọlọ́run á wo heart tẹ ní àti táwa tá jẹ́ fans yín ní náà á liberate yẹn. Mo mọ̀ yí pé ẹ̀sìn wọ́n ti fi bamboos brain wa nígbà tá a wà nílé. On several occasions ti bá ń wá àwọn videos àwọn China gbogbo wọn yẹn. Even here in Canada láti kékeré ni wọ́n ti ń kó àwọn ọmọ wọn ní nǹkan tí wọ́n máa bá pàdé nínú ayé so that wọ́n bá dàgbà kò ní bá wọn lójijì. At age 1 my son tó bá ti wojú mi wá ní mom are you okay, do you want me to call the ambulance, do you want me to call the doctor, you know, and that set them up for success. But kò rí bẹ́ẹ̀ ní ibi tá a ti wá níbi tọ́lọ́run ṣẹ̀dá wá sí and it's so sad. Inú mi máa ń bàjẹ́ every time. Gbogbo ìgbà táwọn ọmọ mi wà nílé tán ti débí mo máa ń wà in constant fear. Ìkọlọ́run má jẹ́ kí Nigeria happen to them. We are now afraid to go to ìlú tán ti bí wa just because of ìwà bàjẹ́ tó wà ń bẹ̀.
àwọn olórí ṣe tiwọn, àwọn olórí ẹlẹ́sìn náà ń ṣe tiwọn, àwa tá a jọ ọmọ lẹ́yìn náà akọ àgbọ̀n àmì tí wọ́n bá ìyá mi àtọ́ bá ti ẹ̀gbẹ́ ló ní fúnra dàda wọn náà máa pa fún ẹ mọ́ lẹ́nìkan kan bá sọ wípé báyìí ló ṣe rí ìwọ náà ṣé o double check ẹ̀ lóta wà gọ́líbù lóta wà gọ́líbù wọ́n á sọ nǹkan fún wa ní gbogbo nǹkan táwọn other previous speakers ti sọ. That is the mindset of every one of us tó wà lórí platform yìí right now. Nǹkan táwọn olórí ẹlẹ́sìn ṣe fún wa pọ̀. Àwọn ọmọ wọn ò ṣiṣẹ́, they are living in affluence. Àwa dẹ̀ gbọ́dọ̀ lọ ká dáwó. Ṣé understand? And they will put a fear in us that tó o bá ti bí pé tó o bá ti dáwọ́ rẹ̀ àbí tó o bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe, you will be destroyed. I will begin to carry that around. I still go to church, right? You just say, "Kéèyàn come out of church." It's an individualized journey, and that is why I don't have a personal pastor. I don't call any pastor to say, "Ẹ jọ̀ọ́ bá mi wo nǹkan kan." I go to church. Baptist not be me, born and bred Baptist. Ìjọ elétò mi, dókò síbi tí wọ́n ti ń kádìí alẹ́. But I will go there, serve my God, and come back. In fact, ká tó ṣoore ọ̀fẹ́ mo ti data, and up to tomorrow, that's the way I behave. Because mi ò fààyè gbà pé ẹ ṣì máa dúró lẹ́yìn sìn, ẹ ṣẹ̀ ń kúnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ rí pastor what for. Àwa là ń wá tí ò sọnù káàkiri tó fi ń gbé nǹkan lé wa lọ́wọ́ lọ́pọ̀ ọgbà. So mostly now, ara ọ̀bẹ ṣe ń ṣe tẹ́ fi ìpè yẹn síta náà, ó máa jẹ́ wake up call just like I said yesterday. Ká máa ṣíra wa létí, Ọlọ́run máa gbàdúrà as an individual tó bá pè ó máa gbọ́. Then be useful for yourself. Lo destiny ẹ má jẹ́ kẹ́ni kan waste here. Ó jẹ́ iṣẹ́ ló fẹ́ kọ́ lọ pọ̀, be financially independent, be stable financially. Tó bá yẹ pé ìwé ló fẹ́ kà lọ kà á, just like irú bí ta wà yìí, ọmọ tó bá jẹ́ pé jó ló lóun fẹ́ jó máa jó á make owó ẹ̀ ń bẹ̀. Tó bá yẹ pé ìwé ló fẹ́ kà ó máa kà, tó bá jẹ́ mechanic ló fẹ́ ṣe, tó jẹ́ organizer ló fẹ́ ṣe bí a ṣe á make owó ẹ̀. Ètò jẹ́ skill job ló fẹ́ ṣe á ṣe á make owó ẹ̀. At age 16 ọmọ ti lè ṣiṣẹ́ ń bí, graduate nílé ó máa parí school pẹ̀lú first class kò ríṣẹ́, and ó máa wá kú sí church. Is that where you will get that miracle you think you are looking for? Mo gbọ́ sórí testimony lady kan, ó ní bóyá second class upper ló gbé jáde, ó ní bọ̀ òun bí ọmọ yẹn ò wá thrive dáadáa, nìkan wá recommend ògì kan fún òun kó o máa po fún òun dẹ̀ ń ṣògì yẹn, ọmọ bẹ̀rẹ̀ sí thrive. And people started asking her, kílẹ̀ fọmọ ìjẹ bullet rọ́bà ni àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe lè get a graduate bó ṣe dológì lẹ́nu ni as I speak to you. She said she started the business with 20,000 naira. Ó ní generator tóun ra 500,000 lórí èrè tóun ti jẹ lórí ògùn tóun ṣe fáwọn èèyàn lòun ti ra generator yẹn. Tíṣẹ́ bá ti pọ̀ ọkọ̀ òun máa fi ṣọ́ọ̀pù ẹ̀ sílò máa bá òun lé, àwọn ìjọ máa lọ kiri. We are looking for microwave miracle. So we are the church then, if you want sudden money in your account tomorrow, say amen. And we will say that gullible, we will be gullible enough to say amen to such a prayer. But the contrast to be confession, for any church. I mean, it's so sad. Just like the Baptist, àwọn ìgbàanì, àwọn message ìgbàanì yẹn kò sí mọ́. Now everybody is after their belly. Ikùn wọn ló pè wọ́n, kì í ṣe Ọlọ́run ló pè wọ́n mọ́. I remember ìgbà tí mo ṣe program kan ní church tí mo ń lọ, and they are saying that one man of me church money, I beg, don't try it. The man no post me see church, money Ọlọ́run ò pè mí, and I still have what I'm still dealing with as a human being. So money enjoy my daruni, don't try. Let me just continue to work on myself. Let God continue to work on me. Emma push me see continue the capacity to handle. And not many people will be able to say that. They will push them to there, and they will go. In Kowani Lord, and those are the ones the like of Daramola, the what's his name? So Mama Pomosun. You have somebody you are dating, yes, you are still dating another person, you are sleeping with many of them. And just like somebody said, what are they thinking? To bat a literal person. Guy, bucket, no problems. But what is the emblem concern? I'll take your long. There is not evidence here. Wanda. Want to solve until I mean, it's so sad. Think about the judgment. You develop hypertension. It's so stressful. Even back home,
what we can do is just to continue the wake up call. Because even I want to we can't bring everybody. People will still be at home. So Lord, the Lord is your strength. We are with you in this course. And Lord, liberate you like Lord. Bẹ́ẹ̀ni. Gbogbo wa ń bọ̀ a máa díyìn fọlọ́run lọ́jọ́ kan. Gbogbo ọkàn tá a gbọ́ ṣe pamọ́ sí pé orí òrùlé lọ́lọ́run tó máa gbogbo ẹ̀hàn tó bá yá. Honestly, orí òrùlé lọ́lọ́run tó máa gbogbo kò sẹ́ni tó lè bribe Ọlọ́run. Nínú Bible ṣe jòjúdábàtì ó kọ́ church fọlọ́run ó ṣe gbẹ ó ṣe kọ́ temple Ọlọ́run lòun ò gbà lọ́wọ́ ẹ̀ torí kíni Ọlọ́run rí nǹkan tó wà nísàlẹ̀ ẹ̀. Ṣé dalẹ̀ yìí ó lágbára torí àwọn méjì kan àtọ́ mention the woman I mention nínú voice note yẹn Jésù. Marotimi ẹ wo máa sọ̀rọ̀ níta ọ̀rọ̀ kan sísọ. Bọ́lá wọ́n ṣàgbé lágbára Ọlọ́run gbogbo àṣírí ìkọ̀kọ̀ ó máa bẹ̀rẹ̀ sí tú lọ́dún yìí. Bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run. Because àwọn kàńdá tó ti wà nù rẹ̀ sí body of Christ wọ́n ti da gbogbo ẹ̀rú. Adé máa tọ́ra wá adé ní pé à ń gbé Ọlọ́run àní à ń pe Jésù à ń pa adé oh God kí ló dé? Ẹ wo nǹkan tí okay country wa wo nǹkan tó dà lẹ́nìí. Ìlú tó gbogbo aṣáwá sí ìsìn àdúrà mélòó ló ń gbà bíbà yìí? Àdúrà mélòó? Ṣé ọmọ pásọ ayọ̀ ṣé àbáyọ̀mí àbáyọ̀ wọ́n sọ̀rọ̀ láìpẹ́ yìí ó ní pé tí àdúrà ò bá kọ́ Canada tí ò kọ́ USA tí ò kọ́ UK tí ò kọ́ Australia ó ní àdúrà ò lè kọ́ Nàìjíríà. Ẹ wo yọdún tó ti ń gbàdúrà náà ìyàtọ̀ ó la rí nílùú yẹn. Ìgbà tí mo wà ní primary and secondary láyé ìgbà ẹ̀fọn wa fọ́tún àmọ́ nígbà tá a fàyè fún Christian ṣe kéré àmọ́ nǹkan tí mẹ́sẹ̀gì jẹ́ wàá gbọ́ mẹ́sẹ̀gì mi wàá sọkún. Wàá gbọ́ mẹ́sẹ̀gì bí báyìí o máa sóbà délé ni ẹ máa lọ ronú pé gbẹ́gẹ́rẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn pé kòkòrò lásán àti pa máa nìyàn lára. Ìsìn èèyàn lọ́kàn pa bí ẹni pa ẹran ní ìlú wa yẹn. Àdúrà rẹ̀ náà gbàdúrà lọ́tún lọ́sì síbẹ̀síbẹ̀ wọ́n ń gbé èèyàn pa wọ́n ń pa èèyàn lójú wọ́n ń gé èèyàn sówó wọ́n ń gé apá èèyàn wọ́n ń gé ọkàn èèyàn wọ́n ń lu àwọn aboyún kí ló dé. Ṣé bí ká bá ti tàn mọ́lẹ̀ sí ó yẹ kí òkùnkùn paradà ni. Ẹ wo ó lágbára ìgbà tí wọ́n ṣàmọ̀ ni pé ọlẹ́ tọ́lọ́wọ̀ bá pa ẹ̀dá kankan ò lè pa. Bẹ́ẹ̀ni. Ẹni Ọlọ́run bá lè gbé dìde fún ìran kan Ọlọ́run gbé dìde ni kò sí kẹta nìkan lè ṣe. So o sọ pé Ọlọ́run àdúró tì yàn lọ́rùn. Kò easy. Ẹni pé ènìyàn ń kó agbára òkùnkùn lójú ọ̀rọ̀ yìí ṣe rí ìsìn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni pé èèyàn ń bá àwọn agbára tí àìrí kan bẹ́ẹ̀ni pé èèyàn ń bá wọn jà ló ṣe rí ìsìn. Ṣé àwọn pé Ọlọ́run àdúró tì yín? Gbogbo ẹ̀ kò sẹ́ni tó tó Ọlọ́run. Ò bá àwọn ànátẹ̀ kan máa rí irú ẹ̀rí láyé yìí kò sẹ́ni tó tó Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Kò sí. Ẹni tó náà ò dẹ̀ tí ì lè fún Ọlọ́run ò tí ì dá. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé bàbá. So ẹ wo lọ́rọ̀ ìbẹ̀rù because ìbẹ̀rù kún àǹkan tó fa ayé ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ débi tó délé ní. Ìbẹ̀rù pé kìnìkan ìgbà ìbẹ̀rù yìí abẹ́ ìbẹ̀rù yìí la wà títí tí nǹkan dojúlé lé ní. Ó yá sọ fún oúnjẹ kìnìkan torí ibi méjì mo ti lọ bá bẹ̀bẹ̀ tó ti bá yàn sùn ibi méjì mo ti lọ bá bẹ̀bẹ̀. Ìgbà tó yá mo lé lémi tó máa wà lébi mọ́ bẹ́ẹ̀ kò ṣe rárẹ̀. Gbá wọ́n jọ máa pè á ní pásítọ̀ wọn kọ̀ọ̀kan tó ń ṣe kiri. So ẹ wo it's very sad. It's very sad. Tabade continue bó ṣe sọ yìí. Ó ń bọ̀ lẹ́yìn kan kí ló fẹ́ dé bá tó yẹ kí ìran wa lọ káwọn bẹ̀ sí gbé ìran wa ṣépè. Wọ́n á ní kí là ń wò tí kan fi táàdẹ̀ lè sọ̀rọ̀. Ọ̀pọ̀ ti kọjá gbé afẹnufẹ́sábẹ́ àwọn ọmọ o afẹnufẹ́sábẹ́ àwọn ọmọ. Káàkú tá a bá ṣe ní káàkú máa sọ kí gbogbo ẹ̀ lè dá ká dálé ká túṣà. Bẹ́ẹ̀ni. I now discover that it's not even only you that are speaking up about this thing. Even this guy in America, Dr. Umar, what are they calling his name? There are so many other people that are even non-Nigerians. So just they are speaking up on this thing. What in Rigobo Abosi, the in the body of Christ. It's only few
minute a handful tó jẹ́ pé wọ́n wà genuine. So ẹ má jẹ́ kí ẹ discourage yìí, and truth is not something that can be hidden. Ẹ lè hide òótọ́ ọ̀rọ̀, kò sí bó ṣe lè lówó tó, kò sí bó ṣe lè ní ipò tó àti security, you cannot hide the truth, it's not possible. O èéfín ni truth, ó dàbí èéfín. The more to fin hide, the more àṣírí fi ń tú. Ó dẹ̀ ti ń tú láti 2020, towards the end of 2020, in fact láti 2020 COVID yẹn nàṣírí wọn bẹ̀rẹ̀ sí ń tú. So now there's no more hiding place for them. Kò sí excuse, kò sí sàkámàjẹ kan, kò sí manipulation kan tán lè lò tó máa wọlé mọ́ torí orí àwọn èèyàn tí ń pẹ́ ń sìn, wọ́n ti ń gbọ́ sí. Even gan tẹ́ bá notice, ẹ kàn stroll around maybe one of these days when you are free, ẹ kàn lọ sí church, ẹ rí i pé population ti reduce ní church. Orí àwọn èèyàn ti ń pẹ́. Kì í ṣe pé ó ti lọ́lẹ̀ pátápátá, but at least there is a drastic reduction. Àwọn èèyàn ti wọ́n ti mọ left from their right. Yeah, no, but I remember some time back, 2022 or 2022, I can't even remember. Johnson Suleiman, Tony, I don't know, I can't remember whether it was him. Don't say everybody raise the phone, whatever new phone, they can raise phone, pé owó òjijì máa wọnú account. So I'm not like, nonsense, stupidity wole. Ṣé Johnson Suleiman, I'm not sure that is the one or not. But what I'm saying, Johnson Suleiman, everybody raise the pastors tó ṣe nílé kí money pọ̀. So now people that are hungry tẹ́lẹ̀ tó jẹ́ pé owó lọ́wọ́ lọ sí church wọ́n máa kó sí wọn lọ́wọ́. And unfortunately ètò wá dùn mí jù, little children, àwọn ọmọ kéékèèké tí mind wọn yìí kéré tó yìí ti fún wọn ti ń kó sínú páńpẹ́ wọn, and some parents who will even carry their children and go and submit them to pastors. Wọ́n mọ̀ pé àwọn ìkà ló ń hand over àwọn ọmọ wọn fún tó máa ṣe oríṣiríṣi pẹ̀lú wọn. Àfáà náà àwọn náà wà included o, they are not any better o, torí àwọn náà nínú ilé kéwú náà lọ ti máa kọ́ wọn ní homosexuality tó ti máa rape àwọn ọmọ ọlọ́mọ, tó máa ṣe yámayàmá pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ, because it is not only body of Christ, àwọn náà wọ́n ní di mẹ́rù. So and ìkọkúkọ ló ń kọ́ àwọn ọmọ yẹn. Ṣé rí gbogbo terrorism, violence, wọ́n ń jí apáyàn, wọ́n ń rape ọmọ kéékèèké, ibi tó ti kọ́ náà nìyẹn, ibi tó ti ń kọ́ gbogbo pé HIV ẹ máa lọ. Àwọn idiotic ideologies tí ò mú common sense dání, and ìwọ tó ń wá ọmọ òun lọ bá pastor. Is pastor not a human being like you? Even the pastor tó ń lọ bá pé òun wá ọmọ, do you know whether ìyàwó ẹ̀gọ́ ti bímọ? Ìwọ tó ń lọ, and I remember Barrister Olumide, you have a problem in your marriage. Instead of you to sit down in your house, use your number 6 and think of how you will solve your issue, or how you will work on your communication skill. Wàá lọ máa bá pastor, ọkọ òun ṣe báyìí, ọkọ òun ṣàwò kìnìkan, ìyẹn náà máa fi ẹ wọlé sí ẹ lára, a máa lo information tó ń fún láti fi wọlé sí ẹ lára. Before you know it, nsìn á ti bá ẹ sùn 2-3 times, wàá ti lóyún fún. And ibi tí àwọn obìnrin mi tó ti ń kó oyún tó ti ń kọ́ ọmọ fún ọkọ wọn tí ò ń ṣe ọmọ wọn, tó yẹ pé pásítọ̀ ló máa fún wọn lóyún tó máa ti sí ọkọ wọn lọ́rùn, tí pásítọ̀ sọ pé wọ́n lè gbà o, àwọn ti níyàwó. Ibi tó ti ń kó gbogbo rádaràda yìí nìyẹn. And I remember those days in the 90s, before the advent of all this Pentecostalism. In the 90s, we go to church, tó jẹ́ pé tá bá dé láti church, but I'm sober, all of us akọ máa lọ jókòó ni. We'll be thinking of our life. We'll be thinking, you won't even be able to see anything until ìrọ̀lẹ́. Gbogbo orin wa ń gbà yẹn, ó wà clean. Mo rántí gbogbo time tẹ́ ẹ̀ sọ yẹn, mo rántí by 9 PM mo máa ṣe oríṣiríṣi kọ́lọ́kọ́lọ́, pink, blue, white, oríṣiríṣi colour lines. Tó máa kọ national anthem, everybody máa party lóye ẹ lọ sùn time. But insìn everything ti wá dàdàkudà. Ẹ ń fi portable, ẹ ń fi àwọn yẹn. Ẹ fi ń ṣe role model, ibi tí Christian ẹ̀sìn wà, ibi tí Oyèkán Owóẹnu wà, ibi tí Sunny Adé wà, ẹ wá fi àwọn tó ní mental health issue, tó ò ní wà, tó ò ní character, tó ò ní common sense, ẹ fi àwọn yẹn ṣe mentor. And unfortunately, is this our children that are now using them as role models? Thank you so much. That's the point. And you will see that kò sí pastor tó máa pray on you.
Ignorance for our no pray on. Kò iṣẹ́ takuntakun. Olódùmarè nínú ọlá ẹ̀ a máa kún yín ní agbára a dẹ̀ máa dáàbò bò yín. Gbogbo ìdáhùn lórí ọ̀rọ̀ liberation rẹ̀ ló máa jẹ́ sí. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù bọ́ mo kàn fẹ́ keep in 1 or 2 things. Ẹ̀kọ́ tẹ́ sọ̀rọ̀ pé in the early 90s thereabout or late 80s pé around kan báyìí pé kò ṣẹlẹ̀. Don't be too surprised. Ó ń ṣẹlẹ̀ nígbà yẹn ojú dúdú ni. 1993, I remember back in the days, I was 12 years old. Yes, I was 12 years old at that time. See, my late dad was a CAC elder. Couldn't take CAC in that year by you, 1982. No, all of them was a CAC. I mean, all of them was an elder in the CAC. Now, I noticing before that year, my mom died in the church. But that's a long story. He stopped going to church. Daddy, what did you elder? Church he sat me down and said, àwọn elders, àwọn táwọn jẹ́ elders làwọn máa ń ka ọrẹ tó máa ti dá ẹ̀rọ tí ìgbà yẹn kékeré ó ní káwọn elders ẹ̀ máa kó ó ní room tó máa gbé wọn lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tà ẹ̀rọ tí máa ń ka owó ká ìdá mẹ́wàá. Wọ́n láwọn rí fellow elders àwọn tó ń kí big envelope ọ̀nù socks ìdá mẹ́wàá àwọn èèyàn wọ́n ń kí owó sínú socks. Wọ́n nígbà táwọn rí báyìí wọ́n láwọn dé ọ̀rá turn back. Since that time papa mi ò wọnú church yẹn wọ́n ti tán fi lè faṣọ bọ̀rọ̀ tán fi papòdà. So if you could see that at that time ẹ máa imagine nǹkan tó ti ń ṣẹlẹ̀ káàkiri, and that was even the age of internet. tó yẹ pé nǹkan máa ṣẹlẹ̀ máa ti gbé sórí internet báyìí ó ti di public information, so kò sí internet báyìí ó ní kí n jẹ́ kí information àdúgbò ìkó máa rìn. Okay, now come back to mid-90s ẹgbẹ́ time àwọn Samson Ayọ̀rìn bíi internet tó ti gbé yẹn náà báyìí gbogbo ẹ̀ ló gbọ́ngàn tí ó yí wọn ní yẹn náà ṣe títí kan àwọn sí Ìsìlámù náà Judah. Gbogbo tí mo tẹ̀lé lọ́kọ́ kọ́ yẹn I had a conversation with actor Yomi Fashnanso ní ọjọ́ Friday, so he made very valid points tí mo dẹ̀ feel pé nǹkan tó sọ yẹn ó make sense. Wọ́n tàbá ní ká wò statistically àwọn tó ń fall victims under àwọn ajẹgúnjẹran wọ̀nyí tó ń pera àwọn pastor àti prophet pé àwọn wo ni wọn lóbìnrin. Wọ́n ní so if we want to win this fight we should also try as much as possible to concentrate on women. We should emphasize on the power that they have that they don't know, because tabani kawo bẹ ṣe wà tẹ́bá máa rí tẹ́bá níyàwó tí wọ́n bá fẹ́ fà yẹn wá sí church ìyàwó iná máa lò ṣẹ́gun bẹ́ẹ̀ ìyàwó iná máa lò, but tí obìnrin bá ti mọ position ẹ̀ tó ti mọ place ẹ̀ it will be difficult for everybody to manipulate them. Ẹ mọ̀ àwọn obìnrin wa wọ́n believe nínú Bible ìgbà kan náà ti believe nínú Bible rí gbọ́n mi kò sí òótọ́ kankan nínú Bible. But Bible sọ pé weaker vessels ni wọn, so if they now believe in that Bible they also believe they are also weak, and that is why these people are manipulating them and twisting them around their little fingers. So gẹ́gẹ́ bí Mr. Yomi Fashnanso ṣe advice ẹ jẹ́ ká try láti máa emphasize lórí agbára tí àwọn obìnrin yìí ní, so that àwọn náà wàá mọ ẹ̀bùn wọ́n ní self awareness wọ́n á wò pé àwọn ní integrity èèyàn kan lè manipulate me. I know who I am. I know I'm a woman. I'm powerful. You can't just deceive me. Stuff like that. So for them to continue pé àwọn obìnrin wà yìí tábánikà wò látọ̀jọ́jọ́ tẹ̀ tí ń ṣe liberation ọkùnrin rẹ̀ ti gbé wá tó sọ pé pastor bóun sùn àbí prophetess bóun sùn obìnrin náà. Kìnì ẹ ti wọ́ pátápátá àfi Ọlọ́run ló lè ṣe. Wọ́n ti wọnú àwọn ọmọ wa, wọ́n ti wọnú àwọn obìnrin. Èmi gẹ́gẹ́ bí ọ̀kan tó bá wọn comment section lẹ́ẹ̀kan mo sọ àwọn òbí mi wọ́n bí wa sínú Jehovah Witness ni wọ́n pè ní ẹlẹ́rìí Jehovah.
as small as I am then, taba ti ń lọ sí Kingdom Hall, wọ́n máa gbé Bible, wọ́n máa gbé box wọn, èmi ni máa gbé box yẹn sórí. Màá máa fàṣẹ sẹ́yìn, màá máa kí mi fẹ́ lọ, but because mo yè kéré, tí bàbá yẹn bá ti fún mi kò lórí báyìí, màá máa ké lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ni. Nígbà tó mo gbé 11 years, tọ́ bá ti fẹ́ lọ báyìí, tó rán máa ní time ìrántí ẹ̀ mọ́, tọ́ bá ti fẹ́ lọ báyìí máa sáko lé, mi ò bá wọn lọ. Ìwà àwọn síbí mi ṣe tó kú wọn máa ń kó wọn lọ, mo yà pátá láti kékeré, mi ò bá wọn lọ. Àti kékeré yẹn mo ti ní believe pé scam ni, religion yẹn scam ni. Now, màá wá fẹ́ ṣe àwọn example mẹ́ta kan fún yín. Nígbà tó ń gbé religion wá sí Africa, táwọn tó wá colonize wa, àwa Yorùbá, ẹ̀jẹ̀ fi Yorùbá as a case study, àti ní ìjọba tiwa, ìjọba tiwa ẹ̀sìn tiwa. Tó jẹ́ wípé kò sí tó bá sọ pé ẹ má jáde lé ní olágbó kan o, táwọn oníṣẹ̀ṣe bá ẹ má jáde lágbo kan o, wọ́n fẹ́ gbé orò o, kò sí anybody tó bá aago 10 àwọn bí àti tilẹ̀. Nígbà tí Jésù tó ń ṣe yẹn, ṣọ́ọ̀ṣì mélòó ni Jésù tó dárúkọ pé ṣọ́ọ̀ṣì ní orúkọ ṣé rìdíìmù ṣọ́ọ̀ṣì òun ni o, àbí Baptist ni o, àbí Catholic, ṣé ó ní ṣọ́ọ̀ṣì? Question kìíní nìyẹn. Ìfẹ́ ni Jésù ń polongo, nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ ẹbẹ̀ gbé ara ẹ̀. Gbọ̀ngbà tí àwọn àjẹgúdẹrá, ẹ dárúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan, Orímọládé, Ayọ̀ Babalọ́lá, yes, wọ́n mean good heart, but àwọn tó gbé lẹ́yìn wọn, Ọlọ́run kọ́ ló pè wọ́n. Nígbà tó ti fail in their choosing career, wọ́n rí pé mo ló jẹ́ wà. Àwọn obìnrin wa kẹrin, àwọn ọmọdé, torí pé poverty as another cause, poverty ẹ̀ náà fi wà and twist brain wọn. Now, that's number 2. Number 3, nígbà tó lọ́wọ́ wá fẹ́ sọ pé máa kọ́ ẹ ní ọgbọ́n, ẹ lè mọ̀ pé kì í ṣe àwọn pásítọ̀ yìí, àbáwọn àfáà yìí, àbáwọn oníṣẹ̀ṣe yìí ló máa sọ bí ìgbésí ayé ṣe máa rí, nǹkan tó máa dà fún ẹ. Nígbà COVID, nítorí ọlọ́run ṣe pé COVID, torí mọ̀ pé Ọlọ́run fi dágínì ẹ̀, tó bá jẹ́ pé àwọn èèyàn ló fọ́ọ̀mù ẹ̀, ẹ jẹ́ ká learn from that time. At least abẹ́ tóṣù kan wọ́n ṣe lockdown lẹ́kọ̀ọ́ mi tí mi ń gbé yìí. Gbogbo church pátápátá wọ́n ti pa. Kí àwọn èèyàn ń gbàdúrà àkókò tó ṣùgbọ́n yẹn, kí àdúrà àwọn èèyàn gbà, àwọn èèyàn máa kọ́lé gbà COVID, wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì, kò máa ṣe pásítọ̀ kankan tó gbàdúrà fún wọn, kò kákó wà nílé ẹ̀. Tóru yẹn bá lè ṣẹlẹ̀, wáìlì ọmọ sọ pé òkè òun ní Sunday service, òun ní Monday service, òun Wednesday service, wọ́n á gbàdúrà 5 hours, make Jesus on 7 or 72 hours. It is all fallacy and scam. Ṣé rí àwọn èèyàn tó wá ti torí ẹ̀ jáde tó gbé tó jáde, àwọn ló mú gan-an. Tẹ̀bá yìí sọ́dọ̀ fún bàbá ní pé dáàdì mi sọ pé dáàdì jí ó sọ báyìí, dáàdì kíní kan sọ báyìí, kan báyìí, ẹ̀ ń tọ́ra ẹ̀ nì. Tí mo ti tẹ ṣọ́ọ̀ṣì báyìí, it's over 40 years. Ṣé ń bọ́ sà? It is over 40, gbogbo níbi ìbí báyìí ṣọ́ọ̀ṣì máa wájú lé mi. Tó máa ṣe prayer, nígbà mi ti máa wò ó ká ọ̀dọ́ lè sọ yìí, ó make sense lọ́kàn mi. Màá fi ẹ̀mí mi bá wọn rin ìrìn àjò yẹn, a lè ṣe prayer mi jẹ́jẹ́. I don't go to church. Ọlọ́run dé gbọ́ àdúrà mi. So àwọn politician wa, wọ́n ti pa wá pátápátá, wọ́n wá tún wá lo instrument àwọn religious leaders. So bí Ọlọ́run ṣe fẹ́ tán kìíní yẹn, kò sí nǹkan tó Ọlọ́run lè ṣe o, but bá ṣe fẹ́ change mindset àwọn èèyàn, we have a lot of work to do. Now, it is all about
understanding and engagement. Tó bá ṣe é ṣe nǹkan tó bá dé stage kan tó bá lè create television ni báwọn ṣe ń ṣe television tí wọ́n tán lọ pé àwọn ń ṣe church yẹn àwa náà create television pẹ̀lú Ọlọ́run á ṣe kan báyìí fún ẹ for you not to able ní láti lọ sí church yẹn wọ́n ní kó mú owó wá dá owó. Ọlọ́run gbàdí Jésù máa ń ṣiṣẹ́ ìyanu tiẹ̀ ń gbà ẹ̀ tó ń lọ káàkiri ó ní ìfẹ́ bá ti nífẹ̀ẹ́ mọ́lá kejì ẹ̀ gẹ́gẹ́ bí ara ẹ̀ you will help that person. For every day in my life tí má ti jí màá máa rò pé talẹ̀ mo fẹ́ múnú ẹ̀dùn lénìí ó bá jẹ́ èèyàn kan ó bá jẹ́ ọ̀rọ̀ méjì tí mo fi ṣe lọ́kàn mi mo ti transfer all righteousness say whatever I want to say kò kàn mí God will bless me. So mindset yẹn la máa fi sí ọkàn àwọn èèyàn wa. So inú mi dùn. Thank you so I'm seeing this for the first time. Mo bá àwọn èèyàn báyìí ń ronú ní nǹkan báyìí and it's a very good thing. God will continue to bless you.